ṣóńṣó orí màrìwò ọ̀pẹ ewé àjẹ́ òbàlé tó jábọ́ tó dojúdé mẹ́sàn-án ewé àjẹ́ òbàlé tó jábọ́ tó ṣíjú sókè mẹ́sàn-án ọmọ atare mẹ́sàn-án kànáfùrù tá a mọ̀ sí clove abèrè ẹ lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀ fún ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ bá kú àbí tó ti fẹ́ kú àbí tí kìí ṣiṣẹ́ dáadáa ìdákọ́lẹ̀ ni whatever ni wọ́n mú ni especially tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin wá gbà kú sílẹ̀ ẹ̀ báyìí lọ́dọ̀ ilé ìwò tó yẹ pé o confam pé wọ́n mú ni bí wọn ọ̀dẹ̀ mú náà tó kàn déédéé discover pé kíní yóò pàfọ́ọ̀mù bó ṣe yẹ kó máa pàfọ́ọ̀mù mọ́ o kì í ṣe dáadáa mo ti dẹnu kọlẹ̀ kíyàwó ẹ má dìyàwó níyàwó torí gbà míì náà obìnrin mọ́ mú tọkọ ẹ bá ń ṣe fọ́ntéfọ́nté àwọn àgbàlagbà náà tí wọ́n bá léèyàn títí tí wọ́n bá báyàn wọ́n máa ń fi yẹn náà dáṣẹ̀ rí àfúnyàn ọ̀nà pọ̀ lórí ẹ̀ kò sí time tí nǹkan ọmọkùnrin bá kú àbí tó ti fẹ́ kú àbí tí kì í ṣiṣẹ́ dáadáa tó fẹ́ máa ṣiṣẹ́ dáadáa so iṣẹ́ tá a fẹ́ sọ síwájú yìí ìwọ tó o bá lágbára ẹ̀ tó o bá fẹ́ ṣe wàhálà ẹ̀ kọ́ńtàtì wa transformer 1100 power ní gbogbo ètò ti wà ń bẹ̀ àbí ká dẹ̀ bá ẹ ṣe ká ṣe pákéjì wa fún ẹ gbogbo bíkíbi tó bá wù kó wà ó máa dé ọ̀dọ̀ ẹ máa rí amásẹ́ndẹ̀s Amẹ́ríkà Canada gbogbo káàkiri bẹ́ẹ̀ DHL ní within 2-3 working days kódà obìnrin tó pé ó fẹ́ conceive ní kíákíá ó fẹ́ finú ṣoyún ó fẹ́ fẹ́ ìgbọ́mọkùn gbogbo àwọn àrùn tó máa ń dẹ obìnrin láàmú tí ò kì í jẹ́ kó obìnrin conceive ẹ contact wa get transformer 1100 ọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count tí nǹkan ọmọkùnrin ẹ̀ ó dẹ inú kọlẹ̀ wọ́n mú ni get transformer 1100 àmọ́ tó bá wá lágbára ètò tá à ń sọ yìí tá à ń sọ lọ yìí òun ni kò lọ ṣe àmọ́ tó bá lágbára kò ní ìdíkò dára ẹ̀ láàmú contact wa máa ṣe full package fún ẹ àdèmá send ẹ̀ wá sáàyè ibi tó bá wà bákan náà ni kẹ́ get all in one natural apps tó ń wò more than 300 àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayénú ni ó lẹ́sẹ̀ ayénú ni ẹ ti oyin sìn àforíkókò aláǹtakùn à ń jẹun lójú oorun diabetes cancer ẹ WhatsApp wa lórí +2761295638915000 25000 gbogbo bíkíbi tó bá wù kó wà a máa deliver fún ẹ síwájú kó tó ṣiṣẹ́ ta fẹ́ kọ yín nǹkan tó bá lágbára fún sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization so bá mi gẹ́ẹ̀tì ṣóńṣó orí ọ̀pẹ ṣóńṣó màrìwò ọ̀pẹ bá mi gẹ́ẹ̀tì ìwé àjọ ìbàlẹ̀ tó jábọ́ tó dojúdé mẹ́sàn-án èyí tó ṣíjú mẹ́sàn-án kó wá bá mi gẹ́ẹ̀tì odidi ọmọ atare mẹ́sàn-án pẹ̀lú kànáfùrù pẹ̀lú abèrè kó lọ kó kúnná kó sọ di powder jẹ́ kó pọ̀ dáadáa bú díẹ̀ níbẹ̀ kó po mọ́ṣẹ́ kó máa fi fọ àsákàrí ẹ̀ díẹ̀díẹ̀ èyí tó kù tó wà nínú ké tó ti kù tó dàbí èlùbọ́ yẹn máa fi ẹ̀kọ́ gbóná lu àbomi gbóná bí sínú láì tààlà gbogbo pé wọ́n mú nǹkan ọmọkùnrin yẹn wàá gbà tú sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni